ìjọba Amẹ́ríkà fẹ́ fi pa àwọn agbébọn run yóò tún mú kí ìṣekúpani peléke sí lójoojúmọ́. Ọ̀nà àbáyọ tó dáńtọ́ jùlọ ní láti ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn. Sheikh Gumi ló ganu sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Irọ́ ni o, kò sóhun tó jọmọ́ ṣíṣekú pa àwọn Kìrìsìtẹ́nì nílẹ̀ wa Nàìjíríà. Olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ló tako ọ̀rọ̀ tí ààrẹ Trump sọ jáde. Bí ìjọba Amẹ́ríkà bá fẹ́ kí n tún físà wọn gbà kí wọ́n mú wá sílé mi fúnra wọn. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ síta. Tinubu kò gbọdọ̀ tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ Trump o. Ó ní láti ṣàlàyé ìgbésẹ̀ rẹ̀ lórí ètò ààbò látìgbà tó ti di ààrẹ. Wọ́n tún sọ sẹ́ẹ̀lá bí wọn o. Àwọn agbébọn ṣèkọlù sílùú Kwara lóru. Wọ́n jí ọ̀pọ̀ olùgbé ìlú sálọ. À ń pọ̀rọ̀ yìí lọ́wẹ̀, ó fẹ́ máa láàárọ̀ nù o. Kí ni ìtumọ̀ ìpanirun tí Trump lò fún ẹ̀sùn pípa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà? Ìyàwó mi tó ti dàwátì nílùú Àbújá, ìpínlẹ̀ Sokoto la ti rí padà, àmọ́ kò lè sọ̀rọ̀ mọ́. Èyí ni owó orí tuntun tí ìjọba Tinubu ní kí aráàlú máa san bẹ̀rẹ̀ láti ọdún 2026. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àdó olóró tí ìjọba Amẹ́ríkà fẹ́ fi pa àwọn agbébọn run yóò tún mú kí ìṣekúpani peléke sí lójoojúmọ́. Ọ̀nà àbáyọ tó dáńtọ́ jùlọ ní láti ṣe ìdúnàdúrà pẹ̀lú àwọn agbébọn. Sheikh Gumi ló ganu sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ onímọ̀ nípa ẹ̀sìn Islam Sheikh Ahmad Abubakar Gumi ti bu ẹnu àtẹ́lu ìjọba Amẹ́ríkà lórí ìròyìn tó ní yóò dá sí ọ̀rọ̀ ìkọlù àwọn agbébọn nípa dídarí àwọn ológun ilẹ̀ Amẹ́ríkà wá sórílẹ̀-èdè Nàìjíríà láti gbógun ti àwọn àgbésùnmọ̀mí. Gumi ṣàpèjúwe ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òpùrọ́. Ó ṣèkìlọ̀ pé èyíkéyìí ìpolongo ìgbésẹ̀ jíju àdó olóró lu àwọn agbésùnmọ̀mí yóò tún mú kí ìṣekúpani tún burú sí i nílẹ̀ wa Nàìjíríà. Ẹni tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí amóhùnmáwòrán Arise TV, Gumi sọ wípé ilẹ̀ Amẹ́ríkà ní àkọsílẹ̀ ète ẹ̀tàn àti ìdásí ìparun nínú ọ̀rọ̀ ìlú àwọn orílẹ̀-èdè míì. Ó tọ́ka bí ogun tí wọ́n fẹ́ gbé kọlù àwọn agbésùnmọ̀mí nílẹ̀ Afghanistan àti Iraq àti Libya ṣe já sí pàbó. Gumi ní onírọ́ ní Amẹ́ríkà wọ́n sọ wípé Saddam Hussein láwọn ohun ìjagun ìparun. Kò sì sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Ó ní wọ́n ti dá ìdàrúdàpọ̀ sílẹ̀ ní Iraq, ní Libya àti níbi gbogbo. Onímọ̀ nípa ẹ̀sìn Islam náà sọ wípé nígbà tí ilẹ̀ Amẹ́ríkà wá ní àwọn yóò ṣèrànwọ́ fún ilẹ̀ wa Nàìjíríà nípa ṣíṣekúpa àwọn agbésùnmọ̀mí pẹ̀lú ìkọlù àdó olóró. Gumi ní nígbà tí wọ́n wá ń sọ wípé wọ́n ń ṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi tàbí ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì pọ̀ nílẹ̀ wa Nàìjíríà. Ó ní láti apá abo ni ìkọlù náà ti ń gbà wáyé. Ó ní wọn kò sọ pàtó bóyá ìjọba ni tàbí àwọn mùsùlùmí ló ń sọsẹ́ láàbì náà. Ó ní kódà tí wọ́n bá ń kọlù àwọn Kìrìsìtẹ́nì, Gumi ní tí àwọn Amẹ́ríkà bá lè pa àwọn agbébọn náà run òun yóò faramọ́. Ó fi kún pé tí irú àǹfààní ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ bá ti orílẹ̀-èdè China tàbí Russia wá kò ní nira fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbà wọ́n gbọ́ torí pé àwọn orílẹ̀-èdè náà kì í yọnu sí ọ̀rọ̀ abẹ́lé àwọn èèyàn míì. Gumi ṣèkìlọ̀ pé tí iléeṣẹ́ ológun Amẹ́ríkà bá kọlù Nàìjíríà yóò yọrí sí ìparun àwọn aráàlú, yóò sì tún dá wàhálà rògbòdìyàn tó le sílẹ̀ lórílẹ̀-èdè. Gumi ní tí ilẹ̀ Amẹ́ríkà bá ju àdó olóró nílẹ̀ wa Nàìjíríà, ọ̀pọ̀ ẹ̀mí Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí ni yóò ṣòfò. Gumi tọ́ka sí pé ọ̀pọ̀ ọdún bíi ọdún 15 ní iléeṣẹ́ ológun Nàìjíríà ti ń jìjàgùdù láti borí ikọ̀ Boko Haram àtàwọn adìyàmọ́ra àgbébọn. Ó ní tí àwọn àjèjì bá dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yóò tún dákún ìṣòro tó wà nílẹ̀ ni. Gbajúmọ̀ onímọ̀ nípa ẹ̀sìn Islam náà sọ wípé jíju àdó olóró kò lè yanjú ìṣòro ìpèníjà yìí. Ìdúnàdúrà pẹ̀lú àwọn agbésùnmọ̀mí ló lè yanjú rẹ̀. Irọ́ ni o, kò sóhun tó jọmọ́ ṣíṣekúpa àwọn Kìrìsìtẹ́nì nílẹ̀ wa Nàìjíríà. Olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ló tako ọ̀rọ̀ tí ààrẹ Trump sọ jáde. Olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé ti dá ẹ̀sùn ṣíṣekúpa àwọn Kìrìsìtẹ́nì nílẹ̀ wa Nàìjíríà nù bí omi ìsanwó. Ó tẹnumọ́ pé ìgbésùnmọ̀mí ló ń kojú ètò ààbò ilẹ̀ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì làwọn èèyàn ń gbà bí ẹni gba ìgbà ọtí láti ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà
Donald Trump ka ilẹ̀ wa Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ń kọni lóminú. Ó sì kìlọ̀ pé iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà yóò dá sí ọ̀rọ̀ náà tí ìjọba ilẹ̀ wa Nàìjíríà bá kùnà láti dáàbò bo àwọn ọmọlẹ́yìn Kristi. Trump sọ wípé tí ìjọba Nàìjíríà bá tẹ̀síwájú nípa fífààyè gba ṣíṣekúpa àwọn Kristẹni, ìjọba Amẹ́ríkà yóò fòpin sí ìrànwọ́ tó ń fún ilẹ̀ wa Nàìjíríà. Nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lólú ìlú ilẹ̀ wa l'Àbújá lọ́jọ́ Ajé Monday, ọ̀gágun Olúyẹdé tako ọ̀rọ̀ tí Trump sọ nípa àwọn agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn Islam. Ó ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣèkọlù sáwọn Kristẹni nílẹ̀ wa Nàìjíríà. Ó jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ológun Nàìjíríà ń tẹ̀síwájú nípa ṣíṣe iṣẹ́ takuntakun nípa gbígbógun ti àwọn agbésùnmọ̀mí nígbà tí wọ́n ń ró ìgbìyànjú wọn lágbára sí i láti dáàbò bo ètò ààbò ilẹ̀ wa àpapọ̀. Ọ̀gágun iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà sọ wípé kò sí ṣíṣèkọlù mọ́ àwọn Kristẹni ní Nàìjíríà o. Ètò ìṣòro ààbò tó mẹ́hẹ̀ là ń kojú, pàápàá jùlọ ìkọlù ìgbésùnmọ̀mí, ó sì jẹ́ ìṣòro ìpèníjà tó ti ń ṣàkóbá fún orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbà pípẹ́. Ó sọ pé a ó rántí pé lọ́sẹ̀ tó kọjá lọ ní ààrẹ ilẹ̀ wa apàṣẹ wàá fún iléeṣẹ́ ológun mú àtúnṣe bá ipò ọ̀rọ̀ ètò ààbò nípa gbígbé àwọn ọ̀gágun olóòótọ́ ọ̀jìnmí onímọ̀ nípa gbígbógun ti àwọn àṣekọlù dídáàbòbò orílẹ̀-èdè láti mú kí iṣẹ́ ológun dúró rè. Gẹ́gẹ́ bó ṣe wí, ìṣòro ìpèníjà gbogbo àgbáyé ní ìkọlù ìgbésùnmọ̀mí, gbígbógun ti ìgbésùnmọ̀mí sì pè fún àjọṣepọ̀ àjùmọ̀ṣe láàrin orílẹ̀-èdè. Ó sọ wípé ọ̀pọ̀ orílẹ̀-èdè ló ń kojú ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀ yìí kan náà, tó sì pè fún àjọṣepọ̀ àjùmọ̀ṣe ìfọwọ́sowọ́pọ̀ tó lóòrìn lójúnà láti gbógun ti ìkọlù ìgbésùnmọ̀mí. Ó ní àwọn orílẹ̀-èdè míì náà wà tí wọ́n ṣetán láti gbárùkù ti orílẹ̀-èdè Nàìjíríà, àwọn sì ti ṣetán láti gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ lójúnà láti ṣèrànwọ́ fún àwọn láti gbógun ti ìkọlù ìgbésùnmọ̀mí tó ń dojúkọ orílẹ̀-èdè. Bí ìjọba Amẹ́ríkà bá fẹ́ kí n tún físà wọn gbà, kí wọ́n mú wá sílé mi fúnra wọn. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ló sọ̀rọ̀ jáde síta bẹ́ẹ̀. Gbajúmọ̀ òǹkọ̀wé àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti ṣàlàyé pé òun kò ní físà kankan láti béèrè fún mọ́ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ọ̀rọ̀ tó bá àwọn akọ̀ròyìn sọ, Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ṣàlàyé pé bí àwọn aláṣẹ Amẹ́ríkà bá wòye pé àwọn ṣe àṣìṣe nípa físà òun tí wọ́n wọ́gilé láìpẹ́ yìí, àwọn fúnra wọn ní kí wọ́n wá sí ilé òun láti wá gba ìwé ìrìnnà pásítọ̀tì òun láti lọ́ọ́ fi òǹtẹ̀ wọn lù ú fún físà kí wọ́n sì tún dá padà wá fún òun. A rántí pé láìpẹ́ yìí ní ìròyìn gba ìgboro kan pé ìjọba Amẹ́ríkà ti wọ́gilé físà òǹtẹ̀ àṣẹ ìrìnnà sí orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n fún gbajúgbajà òǹkọ̀wé náà, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká fúnra rẹ̀ ṣe sọ nínú ọ̀rọ̀ kan lọ́jọ́ díẹ̀ sẹ́yìn. Àmọ́ ṣá, nígbà tí àwọn BBC News Yorùbá bíi pé ṣé ó ń gbé ìgbésẹ̀ láti gba físà tuntun, ó ní aláwàdà làwọn aláṣẹ orílẹ̀-èdè náà. Amẹ́ríkà ní láti gbé físà wá sílé òun gan-an láti wá fún òun ní físà tí wọ́n bá fẹ́ fún òun ní físà padà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tí wọ́n kọ sínú lẹ́tà tí wọ́n fi ṣọwọ́ sí pé tó bá fẹ́ láti tún gba físà náà kó fúnra rẹ̀ mú ìwé ìrìnnà sílẹ̀ òkèèrè rẹ̀ wá kí wọ́n lè fi òǹtẹ̀ lù ú. Ọ̀jọ̀gbọ́n Ṣóyínká ní bí kì í bá ṣe pé àwàdà Amẹ́ríkà pọ̀ jù, ṣé ó yẹ kí wọ́n gbèrò pé irú òun yóò dìde kúrò nílé òun wá máa mú ìwé ìrìnnà kiri fún òǹtẹ̀ físà Amẹ́ríkà. Àgbà òǹkọ̀wé náà ní kò sí ọ̀rọ̀ lórí pé bóyá òun fẹ́ físà wọn mọ́. Ó ní àmọ́ bí ó bá wá wu Amẹ́ríkà o láti ṣe físà òun fúnra wọn lẹ́yìn tí wọ́n bá ti gbà pé àwọn ṣe àṣìṣe o, a jẹ́ wípé àwọn aláṣẹ ọ̀rọ̀ físà níbẹ̀ yóò ní láti wá sílé òun wá gba ìwé ìrìnnà òun fúnra wọn láti lọ fòǹtẹ̀ lù ú kí wọ́n sì dá a padà. Ó ní kí wọ́n tó wá sílé òun wọ́n máa gba físà kí wọ́n tó wọlé. Tinubu kò gbọdọ̀ tọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ Trump. Ó ní láti ṣàlàyé ìgbésẹ̀ rẹ̀ lórí ètò ààbò látìgbà tó ti di ààrẹ. Láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí ni onírúurú ìròyìn ti ń jà rìnrìn lórí ayélujára lẹ́yìn tí ààrẹ Amẹ́ríkà Donald Trump kéde pé pípa àwọn Kristẹni ń wáyé lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà àti pé ìjọba kò yà sí ọ̀rọ̀ náà. Lẹ́yìn náà ló kéde pé Amẹ́ríkà máa ṣe ìkọlù sí Nàìjíríà tí ìjọba kò bá tètè wá wọ̀rọ̀ kò fi ṣàdá
lórí àwọn ẹ̀sùn náà. Ìkéde ààrẹ ilẹ̀ Amẹ́ríkà náà Trump yìí ló ti ń fa onírúurú awuyewuye pàápàá láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀nà tí ìjọba Nàìjíríà lè gbà láti paná ẹ̀sùn tí ìjọba Amẹ́ríkà fi ń kan Nàìjíríà yìí, Festus Adédayọ̀, onímọ̀ nípa ètò òṣèlú Nàìjíríà, sọ pé ààrẹ Tinubu kò gbọ́dọ̀ ti ọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ náà. Adédayọ̀ ní Tinubu gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Amẹ́ríkà kó sì ṣe àfihàn àwọn ìgbésẹ̀ tí ìjọba rẹ̀ ti gbé láti ìgbà tó ti gba ipò ààrẹ Nàìjíríà pẹ̀lú àwọn ẹ̀rí tó fìdí múlẹ̀. Ó wòye pé àsìkò yìí kì í ṣe ìgbà láti máa gọ sí abẹ́ ìka kan rárá, tó sì nílò láti fojú àwọn tó ń ṣe àtìlẹ́yìn fáwọn agbésùnmọ̀mí léde. Ó ní Tinubu gbọ́dọ̀ gbìyànjú láti ṣọ́ra jù nítorí àti rí ìyànsípò padà lọ́dún 2027. Àsìkò yìí ni láti fi hàn gbogbo ayé pàápàá Amẹ́ríkà àwọn ìgbésẹ̀ tó ti ń gbé láti kojú ìṣòro ètò ààbò láti ìgbà tó ti gba àkóso ìjọba Nàìjíríà láti oṣù 29 sẹ́yìn kì í ṣe àsìkò àti máa díbọn rárá. Ó ní gbogbo ayé ló mọ̀ pé àwọn alágbára tó wà nípò tó ga ló ń ṣe agbátẹrù àti àtìlẹ́yìn fáwọn Boko Haram ní Nàìjíríà. Ó gbọ́dọ̀ ṣetán láti ṣàfihàn wọn, kódà kó jẹ́ àwọn tó wà nínú ìṣèjọba rẹ̀. Ó ní òun ní ìgbàgbọ́ pé àwọn kan nínú àwọn aṣòfin Nàìjíríà àtàwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ológun ní ọwọ́ wọn kò mọ́ lórí ọ̀rọ̀ Boko Haram tí ààrẹ sì gbọ́dọ̀ lè fojú wọn hàn fún aráyé. Bákan náà ló ní àwọn èèyàn náà gbọ́dọ̀ fojú iná òfin kó tó di pé ó máa wá kojú àwọn agbésùnmọ̀mí pẹ̀lú ọwọ́ líle tí Amẹ́ríkà náà sì máa fojú rí gbogbo rẹ̀. Ó fi kún pé àwọn ọmọ Nàìjíríà gbọ́dọ̀ tò lẹ́yìn ààrẹ lásìkò yìí lòdì sí nǹkan tí Trump ń sọ nítorí àsìkò tó lágbára ní Nàìjíríà ń kojú báyìí. Ó wá sọ yanya pé Trump kì í ṣe ọ̀rẹ́ àwọn kìrìsìtẹ́nì ojú ayé lásán láti fa ọkàn àwọn ọmọlẹ́yìn Kristi mọ́ra àti láti tún máa pariwo orúkọ rẹ̀ lásán ló ń ṣe. Àmọ́ ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí nílẹ̀ wa Nàìjíríà, ìyẹn Muslim Rights Concern MURIC, sọ pé ọ̀rọ̀ ìpànìyàn tó ń lọ ní Nàìjíríà gba sùúrù àti ìfarabalẹ̀ gidi gan ni. Adarí ẹgbẹ́ MURIC, ọ̀jọ̀gbọ́n Isaac Akíntọ́lá, nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2025 sọ pé kò bá sàn kí ìjọba Amẹ́ríkà dojú ìjà tó fẹ́ gbé kọ Nàìjíríà kojú àwọn ẹgbẹ́ àgbésùnmọ̀mí bíi Boko Haram, ISIS àti ISWAP. Ó ní ṣíṣe bẹ́ẹ̀ máa ṣàfihàn pé kì í ṣe pé Trump kàn fẹ́ ṣe ìkọlù sáwọn mùsùlùmí àti mọ́sálásí tí wọn kò mọwọ́ mẹsẹ̀ lórí àwọn ìkọlù tó ń wáyé ní Nàìjíríà. Wọ́n tún sọ láabi wọn o. Àwọn agbébọn ṣèkọlù sílùú Kwara lóru, wọ́n jí ọ̀pọ̀ olùgbé ìlú sá lọ. Ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè yìí ti polúkúrúmuṣu po. Níṣẹ́ làwọn agbébọn tún ṣèkọlù sílùú Ìgbó ńlá níjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara. Wọ́n jí ọ̀pọ̀ olùgbé ìlú gbé sá lọ lóru ọjọ́ Àìkú Sunday. Ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn Sahara Reporters sọ̀rọ̀ tó ní kán forúkọ bo òun láṣìírí sọ wípé àwọn agbébọn ṣèkọlù sílùú náà lóru gànjọ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ láti dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn olùgbé ìlú ṣáájú kí wọ́n tó jí ọ̀pọ̀ àwọn èèyàn ìlú náà gbé sá lọ. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lóru ọjọ́ Àìkú Sunday. Ó ní àwọn ò mọ iye àwọn tí wọ́n jí gbé sá lọ ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ náà ló dá ìpayà ìbẹ̀rùbojo sọ́kàn àwọn olùgbé ìlú pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn èèyàn ṣe ń sá àsálà fún ẹ̀mí ara wọn lọ ìlú tó súnmọ́ agbègbè wọn fún ààbò. Gẹ́gẹ́ bí ẹni náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣe wí, ó ní àwọn àjọ elétò ààbò tó fi mọ́ àwọn agbófinró ọlọ́pàá àti ikọ̀ fìjìláńtẹ́ ti gúnlẹ̀ sí agbègbè náà láti tọpasẹ̀ àwọn àṣekọlù náà àti láti dóòlà àwọn olùfàràkásà ọ̀hún. Títí di ìgbà tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara àti ìjọba ìpínlẹ̀ Kwara kò tí ì fi àtẹ̀jáde kankan léde nípa ìkọlù náà. Ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí tó mú kí àwọn èèyàn tó máa kọminú nípa ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí àti ìjínigbé tó ń fojoojúmọ́ peléke sí i lápá ẹkùn gúúsù ìpínlẹ̀ Kwara, pàápàá jùlọ ní àwọn abúlé agbègbè ìgbèríko. À ń pọ̀rọ̀ yìí lọ́wẹ̀, ó fẹ́ máa láàrónú o. Kí ni ìtumọ̀ ìpanirun tí Trump lò fún ẹ̀sùn pípa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà? Nígbà tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ń ṣàpèjúwe ìpànìyàn tó ní ó ń wáyé láàrin àwọn Kìrìsìtẹ́nì nìkan ní Nàìjíríà, ó lo èdè òyìnbó kan tó pè ní genocide. Bó ti lo ọ̀rọ̀ náà ló ní òun ti pàṣẹ fún àwọn ológun Amẹ́ríkà láti wá kojú àwọn alákatakítí ẹ̀sìn Islam tó ń pa Kìrìsìtẹ́nì lábẹ́ jihad
tí wọ́n gbé lọ́wọ́. Bẹ́ẹ̀ ló ní ìjọba àpapọ̀ Nàìjíríà ló kùnà nínú ojúṣe rẹ̀ tó fi di pé Kristẹni nìkan ló di ẹran àmúpa tí àwọn apààyàn ń pa lórílẹ̀‐èdè Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé Trump kò sọ pàtó irú ìpànìyàn tó mẹ́nu bà, àmọ́ ó ní ìròyìn nípa bí wọ́n ṣe ń pa àwọn Kristẹni nìkan gbilẹ̀ sí i lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó sì dé etígbọ̀ ìjọba Amẹ́ríkà. Ọ̀rọ̀ yìí ni àwọn àjọ tó mójútó jàgídíjàgan ti takò báyìí pé ọ̀rọ̀ kò rí bí Trump ṣe sọ. Wọ́n ní kò sí àrídájú pé Kristẹni ni wọ́n ń pa ju Mùsùlùmí lọ nínú àwọn ìkọlù tó ń wáyé ní Nàìjíríà. Ìjọba àpapọ̀ Nàìjíríà náà sì ti takò Trump pé kò rí bẹ́ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀yà àti ẹ̀sìn ló jọ ń ṣepọ̀ ní Nàìjíríà, ṣùgbọ́n ààrẹ Amẹ́ríkà náà yarí kanlẹ̀ pé òun mọ ohun tóun sọ. Ṣé lóòótọ́ ní ìpànìyàn wáyé ní Nàìjíríà, pàápàá láwọn apá àríwá ìlà oòrùn níbi tí àwọn Boko Haram àti ISWAP ti ń sọ̀rọ̀ bíi àgbọ́n tí wọ́n ń pa èèyàn bíi ẹni pa ẹran ní Plateau àti Benue, èyí tó ní í ṣe pẹ̀lú àwọn àgbẹ̀ àti àwọn darandaran. Ṣùgbọ́n ṣé ikú àwọn èèyàn yìí tó ohun tí èèyàn lè pè ní ìpanirun tàbí jíjẹ ìlú run bí Trump ṣe ń kéde rẹ̀ nípa Nàìjíríà yìí, genocide àti ìtumọ̀ rẹ̀ bí Trump ṣe ń pòkìkí rẹ̀ nípa Nàìjíríà. Ọ̀rọ̀ tí òyìnbó ń pè ní genocide yìí wáyé láti ọwọ́ ọmọ ilẹ̀ Jew àti Poland kan ní 1943, ìyẹn Ravel Lemkin, agbẹjọ́rò. Ravel Lemkin ló pa èdè Greek tí í ṣe genos tó túmọ̀ sí ìran tàbí ẹ̀yà pọ̀ mọ́ side, ọ̀rọ̀ Latin tó túmọ̀ sí kí èèyàn pa nǹkan. Lẹ́yìn tó kojú ìpànìyàn tó pa ọ̀pọ̀lọpọ̀ àwọn Jew lásìkò ogun àgbáyé kejì tí wọ́n pa gbogbo ẹbí rẹ̀ àti àbúrò rẹ̀ kan ṣoṣo, àfi àbúrò rẹ̀ kan ṣoṣo tó ṣẹ́kù, ní ọ̀mọ̀wé Lemkin bẹ̀rẹ̀ ìpolongo lórí genocide yìí. Ó gbé ìgbésẹ̀ pé kò di ohun tí wọ́n ó fọwọ́ sí gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn nínú ìwé òfin àgbáyé. Ìgbìyànjú Lemkin ló jẹ́ kí àjọ ìṣọ̀kan àgbáyé pàdé lóṣù kejìlá ọdún 1948. Lóṣù kìíní ọdún 1951 ó di ìtẹ́wọ́gbà. Nígbà tí yóò sì fi di 2022, orílẹ̀-èdè 153 ló ti gba genocide wọlé bí ìwà ọ̀daràn lábẹ́ òfin wọn. Abala kejì nínú ìwé òfin ìpàdé náà ka genocide sí èyíkéyìí nínú àwọn ìwà tó jẹ mọ́ ìpanirun, bóyá pípa díẹ̀ àbí pátápátá sí orílẹ̀-èdè, ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́, bóyá pípa ọmọ ẹgbẹ́ náà tàbí ṣíṣe wọ́n ní ìjàmbá lára tàbí kíkó ìrònú bá wọn, kí èèyàn mọ̀ọ́mọ̀ kó ẹgbẹ́ kan sínú ìyọnu tàbí ìdààmú tó fojú hàn, kí èèyàn gbé ìgbésẹ̀ tí kò ní jẹ́ kí àwọn ọmọ ẹgbẹ́ náà pọ̀ sí nípa ọmọ bíbí, fífi ipá kó àwọn ọmọ ẹgbẹ́ náà lọ sínú ẹgbẹ́ mìíràn. Ìpàdé àjọ ìṣọ̀kan àgbáyé náà wá gbé iṣẹ́ lé àwọn orílẹ̀-èdè tó tẹ́wọ́ gbà lọ́wọ́ pé kí wọ́n máa dènà genocide, ìyẹn ìpanirun, kí wọ́n sì máa fìyà jẹ ẹni tó bá ṣe é. Gẹ́gẹ́ bí àjọ ìṣọ̀kan àgbáyé ṣe wí, àwọn kò lè sọ bóyá genocide, ìpanirun ló ń ṣẹlẹ̀ níbì kan lásìkò kan. Wọ́n ní ẹ̀ka ìdájọ́ tó láṣẹ rẹ̀ ló lè sọ. Àwọn bíi kóòtù àgbáyé ni wọ́n ló ní àṣẹ àti sọ pé ìpanirun ló ń ṣẹlẹ̀ níbì kan lásìkò kan. Kódà lábẹ́ òfin àgbáyé, àwọn ẹjọ́ tí wọ́n kà sí ìpanirun yìí ṣeé kà kójọpọ̀ ṣe àkàwé rẹ̀ pẹ̀lú ìpanirun tó wáyé ní Rwanda ní ọdún 1994, genocide ọdún 1995 tó wáyé ní Srebrenica ni wọ́n ti pa ọ̀pọ̀ èèyàn ní Bosnia, àti tí ìpolongo Kimaro tí wọ́n ṣe tako àwọn ẹgbẹ́ tí kò tó nǹkan ní Cambodia láti ọdún 1975 títí di ọdún 1979. Bí wọn yóò bá dájọ́ lórí ìpanirun yìí, àwọn ilé ẹjọ́ bíi ICJ àti International Criminal Court ICC ni wọ́n gbajúmọ̀ jù nínú sísọ pé genocide wáyé níbì kan. Bákan náà ni àjọ ìṣọ̀kan àgbáyé tún gbé ìgbìmọ̀ kan dìde láti yanjú ìpanirun tó wáyé ní Rwanda àti Yugoslavia nígbà náà. Nípa àwọn ẹjọ́ genocide tó wà lórí àtẹ àgbáyé báyìí, lára wọn ni èyí tí Ukraine pè tako Russia ní ọdún 2022, òmíràn ni ti Gambia ní ọdún 2017 tí wọ́n fi tako Myanmar. Wọ́n ní ìlú tó kún fún àwọn ẹlẹ́sìn Buddhism yìí pa àwọn Mùsùlùmí Rohingya
tí wọn kò tó nǹkan nínú ìlú náà. wọ́n ní níṣe ni wọ́n fẹ́ẹ́ fi ọgbọ́n jẹ gbogbo abúlé àwọn run. ọdún 2002 ni wọ́n gbé ilé ẹjọ́ ICC kalẹ̀ lábẹ́ òfin Rome. orílẹ̀-èdè 125 tó ti gbà á wọlé ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà, China àti India tí kò sí lára wọn. ilé ẹjọ́ ICC náà ti ń jẹ́jọ́ bọ̀ lórí ìpanirun ọjọ́ pẹ́, ṣùgbọ́n Omar Hassan Ahmad al-Bashir, ààrẹ Sudan tí wọ́n gbàjọba lọ́wọ́ rẹ̀ ní ọdún 2019 tó sì ti sálọ báyìí ni wọ́n dojúkọ jù. ọkùnrin náà fẹ́rẹ̀ lò tó 30 ọdún lórí àlééfà. ṣé àbàwọ́n kankan wà nínú gbígba òfin genocide wọlé látìgbà tó ti di òfin? ọ̀pọ̀ ìgbà ni àwọn awòye ti nàka àléébù kan tàbí ìkejì sí àdéhùn àjọ ìṣọ̀kan àgbáyé, pàápàá àwọn tí kì í rí òfin náà lò níbi tí wọ́n bá rò pé ìpanirun ló ń wáyé níbẹ̀. àbàwọ́n rẹ̀ sí àwọn kan ni pé kò kún tó, àwọn míì sì ní agbára rẹ̀ ti dínkù. wọ́n ló ṣòro gan-an láti rí òfin genocide ọ̀hún mú lò. onímọ̀ nípa òfin kan tó ti ṣiṣẹ́ pẹ̀lú ICC ló sọ bẹ́ẹ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú AFP. ó gbọ́dọ̀ fi hàn pé àwọn tí ó ń fẹ̀sùn kàn mọ̀ọ́mọ̀ ṣe nǹkan náà ni, àti pé kò sí ìdí mìíràn tí èèyàn tún lè fi ìmúlẹ̀ ju pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ni. àléébù mìíràn tí wọ́n tún tọ́ka sí ni pé àwọn ẹgbẹ́ òṣèlú kan ti di àṣẹ̀málù tí òfin náà kò mú wọn. bákan náà ni kò dẹrùn láti mọ òǹkà ikú tí yóò ṣẹlẹ̀ ká tó sọ pé genocide ló wáyé. ọ̀gbẹ́ni Bucknell sọ pé ó lè gba ọ̀pọ̀lọpọ̀ ọdún kí kóòtù kan tó sọ pé ìpanirun ló ṣẹlẹ̀ níbì kan. ní ti Rwanda ó fẹ́rẹ̀ tó ọdún 10 kí àjọ UN tó gbà pé genocide ló ṣẹlẹ̀ níbẹ̀ lóòótọ́. ọdún 1995 ni ìpanirun rẹpẹtẹ ti wáyé ní Srebrenica tí mùsùlùmí tó tó 8,000 di òkú lọ́wọ́ àwọn tó pa wọ́n. ṣùgbọ́n ọdún 2007 ni ICJ tó gbà pé ìpanirun ló wáyé níbẹ̀. àwọn ọkùnrin mùsùlùmí àti àwọn ọ̀dọ́kùnrin wọn ni wọ́n pa nígbà náà. gẹ́gẹ́ bí Rachel Burns, olùkọ́ ìmọ̀ nípa criminology láti University of New York ṣe sọ, ó ní èèyàn péréte ni wọ́n ti dá lẹ́jọ́ lórí ẹ̀sùn náà rí, àmọ́ òun kò mọ iye èèyàn tó lọ́wọ́ sí ti Rwanda, Yugoslavia tẹ́lẹ̀ àti Cambodia. èèyàn péréte ni wọ́n dá lẹ́jọ́ rí. àlàyé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lórí genocide yìí ni pé bí wọ́n bá ti kéde pé ó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè kan, àwọn orílẹ̀‐èdè tó ti tọwọ́ bọ̀wé rẹ̀ gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tí yóò dẹ́kun rẹ̀ nípa lílo ọgbọ́n inú, fífi òfin dè níbi tí ó yẹ àti lílo àwọn ikọ̀ ológun. ìyàwó mi tó dàwátì nílùú Àbújá, ìpínlẹ̀ Sokoto la ti rí padà, àmọ́ kò lè sọ̀rọ̀ mọ́ èyà. Malam Jibrin Rabiu, ẹni tí ìyàwó rẹ̀ Khadijat Ado di àwátì ní ọjọ́bọ̀ Thursday tó kọjá tí í ṣe 30 oṣù kẹwàá ọdún 2025 ní agbègbè Life Camp nílùú Àbújá ti ṣàlàyé bí wọ́n ṣe rí ìyàwó rẹ̀ nípínlẹ̀ Sokoto ní ọjọ́ kejì. nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú akọ̀ròyìn Daily Trust lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kejì oṣù kọkànlá, Rabiu ṣàlàyé pé nígbà tí òun dé sí ilé òun ní ọjọ́bọ̀ Thursday ni òun rí pé wọ́n ti jí ìyàwó òun gbé. ó ní kété lẹ́yìn èyí ni òun ké sí ọ̀rẹ́ òun kan tó jẹ́ òṣìṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá tó sì ké sí àwọn ọlọ́pàá agbègbè Life Camp, Gwarinpa àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì láti bẹ̀rẹ̀ ìwádìí. ó ní ẹ̀rọ CCTV tó wà nílé àwọn ká àsìkò tí ìyàwó òun jáde kúrò ní ilé títí tó fi kúrò níbi tí CCTV kò ti rí mọ́. gẹ́gẹ́ bí ó ṣe sọ, gbogbo ìgbìyànjú láti rí ìyàwó rẹ̀ lásìkò náà ló já sí pàbó lọ́jọ́bọ̀. Malam Jibrin ní ọjọ́ Ẹtì Friday ni òun gba ìpè lórí aago òun pé wọ́n ti rí ìyàwó òun ní ìpínlẹ̀ Sokoto, ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ mọ́. ó fi kún pé ìyàwó òun kò lè sọ̀rọ̀ mọ́ títí di àsìkò yìí, ṣùgbọ́n òye rẹ̀ ti padà. ó ní àwọn fi ọ̀rọ̀ ránṣẹ́ sí ara wọn ni. ó ní ìyàwó òun fi àtẹ̀jíṣẹ́ fi ṣàlàyé pé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, òun kàn ṣàdédé gbọ́ tí èèyàn kan pe orúkọ òun tí òun sì jáde láti lọ bá ẹni náà. ó ní nǹkan tí òun rántí mọ̀ nìyẹn kó tó di pé òun rí ara òun nípínlẹ̀ Sokoto. ó ní ìgbà tóun dé Sokoto ní òun pàdé èèyàn kan tó béèrè pé kí ó fún òun ní ìwé àti báírò. níbẹ̀ lòun ti ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀. Malam Jibrin tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé ẹni tí ìyàwó òun bá sọ̀rọ̀ náà ló pe òun tí òun sì ní kó gbé ìyàwó òun lọ bá àwọn mọ̀lẹ́bí kan nípínlẹ̀ Sokoto. ó ní ìyàwó òun sì wà nípínlẹ̀ Sokoto ṣùgbọ́n kò tí ì lè sọ̀rọ̀. ó ní òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ sí ìpínlẹ̀ Sokoto láti mú padà wá sí ilé ni. gbogbo akitiyan àwọn akọ̀ròyìn láti jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ló já sí pàbó tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá
ní ìlú Àbújá Josephine Adeh kò sì gbé ìpè láti bá àwọn akọ̀ròyìn sọ nǹkan kan. èyí ni owó orí tuntun tí ìjọba Tinubu ní kí aráàlú máa san bẹ̀rẹ̀ láti ọdún 2026. ó ti ṣe díẹ̀ tí ìjọba àpapọ̀ Nàìjíríà ti kéde pé àtúnṣe yóò bá ìlànà owó orí sísan lórílẹ̀‐èdè yìí, èyí tí yóò yọ àwọn èèyàn kan kúrò tí wọn kò ní san owó orí náà mọ́ rárá. bákan náà ni àdínkù yóò dé bá owó orí fún àwọn ẹ̀ka olókoòwò tí ọjà tàbí iṣẹ́ tí wọ́n ń ṣe kò tó nǹkan. àpapọ̀ owó orí náà tó jẹ́ 50 ní ìjọba sọ pé yóò gbéra sọ lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2026. báyìí ni àwọn owó orí tí àtúnṣe ìrànwọ́ bá náà yóò sì lọ gẹ́gẹ́ bí alága tó ń rí sí àtúnṣe owó orí níléeṣẹ́ ààrẹ Táíwò Oyèdélé ṣe fi síta lọ́jọ́ Ajé Monday. gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ní owó orí yìí wà fún àwọn òṣìṣẹ́ ìjọba tó ń gba owó oṣù tó kéré jù àti àwọn tí kò tiẹ̀ gbà tó bẹ́ẹ̀ rárá. ṣùgbọ́n lábẹ́ àtúnṣe yìí ìjọba ti yọ wọ́n kúrò lábẹ́ owó orí sísan pátápátá. àwọn èèyàn tí owó tó ń wọlé fún wọn lọ́dún tó mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà 200 náírà 1,200,000 naira kò ní sanwó orí mọ́. àwọn tí wọ́n ń gbà tó 20 mílíọ̀nù lọ́dún yóò ní àdínkù owó orí sísan. bí wọ́n bá fún ọ ní ẹ̀bùn o kò ní sanwó orí lórí rẹ̀ tí o bá lọ gbà á. àwọn èyí tí ìjọba ní yóò faragbá kí owó orí tí aráàlú yóò san lè dínkù: pension contribution, owó ìfẹ̀yìntì tí wọ́n yọ lára òṣìṣẹ́ lásìkò tó sì wà lẹ́nu iṣẹ́, NHIS, health contributions, owó ìlera, National Housing Fund contribution, ẹ̀dáwó ilégbèé, interest paid on house ownership loan, èlé owó orí ilé tí yóò di tẹ̀ni, owó mádàndòfò ọlọ́dọọdún, owó ìfẹ̀yìntì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní bí èèyàn kan bá ta àwọn nǹkan tó jẹ́ dúkìá rẹ̀, ìjọba kò ní yọ owó orí lórí rẹ̀. bí ó bá ta ilẹ̀ rẹ̀, ìjọba kò ní gba owó orí lórí dúkìá náà. àwọn nǹkan èlò tó tó mílíọ̀nù 5 náírà. bí ó bá ta mọ́tò méjì tí ó ń lò lọ́dún méjì, bí ó bá rí èrè lórí ìpín ìdókòwò tó wà láàrin 150 million naira tàbí 10 million naira, bí a bá kó owó náà lé orí okòwò mìíràn padà, ìjọba kò ní yọ owó orí lórí rẹ̀. ìjọba mú àdínkù bá owó orí sísan fún àwọn olókoòwò àti iléeṣẹ́ kéréje láti lè jẹ́ kí iṣẹ́ pọ̀ fáwọn èèyàn láti ṣe. iléeṣẹ́ kékeré tówó tó ń wọlé fún wọn tó 100 million naira kò ní sanwó orí tí a mọ̀ sí CIT. àwọn agbanisíṣẹ́ tó bá gba òṣìṣẹ́ tuntun tí wọn kò sì dá wọn sílẹ̀ fún ọdún 3 yóò ní àdínkù nínú owó orí tí wọ́n ń san. àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ọ̀gbìn kò ní sanwó orí fún ọdún 5. àwọn iléeṣẹ́ kékeré kò ní sanwó ìdàgbàsókè. bẹ́ẹ̀ ni kò ní sí owó orí ọjà VAT sísan lórí àwọn nǹkan amáyédẹrùn wọ̀nyí bíi oúnjẹ, owó ilé, owó iléèwé, ìlera, oògùn, epo bẹntiróòlù, dísù àti àwọn èlò tó ń lo oòrùn, sólà, ajílẹ̀ èso gbígbìn, àwọn ẹranko tí à ń sìn, àwọn irinṣẹ́ fún àwọn tí ẹ̀yà ara pè níjà, fún àpẹẹrẹ àga ìjókòó àwọn èèyàn tí kò lè rìn, wheelchairs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn mìíràn tún ní ọkọ̀ èrò àjọwọ̀, ọ̀nà tí àjọ ń rìn, nǹkan èlò ìtọ́jú ọmọdé, àwọn nǹkan èlò fún àánú aláìní, sanitary pads táwọn obìnrin fi ń ṣe nǹkan oṣù. bí o bá fi owó ránṣẹ́ tí kò tó ẹgbẹ̀rún 10 náírà, wọn kò ní yọ owó orí lápò rẹ̀, owó oṣù sísan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àmọ́ ó di oṣù kìíní ọdún 2026 kí àwọn àǹfààní náà tó máa wáyé fún àwọn ọmọ Nàìjíríà bí ìjọba àpapọ̀ ṣe kéde rẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. láṣẹ Aláùrà yóò sì dára fún yín.